wọ́n ní pé ẹ ti láwọn ti bàbá ẹni tí kò sí nǹkan tí agbẹ́nu Balógun Èkó yìí another brother pè mí fi ń sọ fún èmi pé kí n béèrè pé ṣó possible kí èèyàn jẹ́ ọmọ ọba tó tọ́ sí oyè tó tọ́ sí ọba ṣé ọmọ fi ọba jẹ́ oyè nínú ìlú tí a ti bí ni ó ní kí n béèrè. ẹ ṣe to be honest with you ọba ò ní oyè ọ̀nà ìlú tó have to be. okay this is right. most especially tó bá jọmọ ọba ní ọmọọba ọmọọba kò ní jẹ òní nínú ìlú tó àti ìdí kódà ó dà ó sì lè kí ló orúkọ ẹ ó sì lè mú gan ẹgbẹ́ sì pé ó máa gba oyè níta gan ó sì lè tó yẹ ọmọ ọba lọ gbọ́rọ̀ ẹgbẹ́ òwe wọn lọ bá òbí ẹrú ọmọ tó máa jẹ́ ṣàmù kékeré ti máa ṣẹnu ṣámúṣámú ṣẹ̀ǹgẹ̀tì àti láì ti máa rí àwọ̀ ọlẹ́ látàrí ó sì nǹkan tẹ̀lé fún láyé ìgbà ọ̀gá òní. no wọ́n ní kàtẹ́ ló lọ jẹ wọ́n lè fi jẹ nǹkan kan níbọ̀ nínú ìlú ibi fati bí ó yẹ pé kó jọ òun ló yẹ kó jẹ ọmọ ọba tó tọ́ sí ọba. ayé ó sì jọ ara. ló dé fá fún ẹ̀mí inú ló dé fá fún fìdíbọ̀tẹ̀ spread gbogbo lọ káàkiri. irú mo lè pa ní ìsìn mo lè pa Àwùjalẹ̀ àná ló uplift mo lè pọ̀ sí ọba bá lè wọn and mo lè pa àwọn onípa náà àwọn náà ní Fìdíbọ̀tẹ̀. ẹ ti understand Fìdíbọ̀tẹ̀ náà ní. ọ̀gbọ́n ẹjọ́ ẹ bá wọn power tap kẹ̀ṣẹ́ kẹgbẹ́ láìfì síwájú bá mi gbé láìfì ju báyìí lọ. àǹtí Mureen mo fẹ́ hàdí kankan sí nǹkan tí aṣíwájú sọ ṣé gbogbo ìjọba yẹn wọ́n ní olórí ẹbí so ìdílé kọ̀ọ̀kan yẹn náà máa ní ọmọ oyè olórí ọmọ ọba fẹ́ bá jẹ́ ọmọ. ẹ jẹ́ àgbékìndé 10,000 ẹ bá mi power tap bẹ́ẹ̀ fẹ́ ká close ni. ṣe rí tó bá di ọmọ ọba yẹn kò ní ló máa wá di tó tẹ̀sẹ̀ pé tó pẹ́ẹ́nì fún fámìlì wọn kọ́ ọba ìwé ẹni yẹn ló máa wá di ọba. now for example àwọn òfìṣẹ́gun bọ́n ṣe àwọn náà ní ṣe ṣé àmọ́ pé olórí ẹni tó fi ṣe olórí wọn lọ́wọ́ báyìí nìyí kò contest fún ọba. Ọ̀gálẹ̀ kò contest fún ṣé get contest ẹni tó ń contest lọ́wọ́ is a physician very educated man. Adeleke. ṣe ti rí nǹkan tí mo ń tra àti sọ̀rọ̀ yẹn jẹ́ kí n fọ́nù báyìí pọ̀ sọ. alájà akínyìn o mo fi kí yín gidi gan ni o. so ṣàpẹ́ máa lọ sí àfihàn yìí ló ti ń yẹ o. ó yẹ wọ́n yẹ ọ̀yàwó gbọ́dọ̀. aṣíwájú olóyè kò yẹ olórí Àwùjalẹ̀ yìí kí ẹ fara bẹ́ẹ̀ ẹ máa gbọ́. ó ní kẹ́lẹ́ ọ̀fọ̀ ọkọ̀ ọ̀fọ̀lẹ̀ èsì kò sí èso. ẹ wo mo kọ́kọ́ fẹ́ kọrin. ó yẹ ẹ̀kọ́. mi la ò ní yọ̀ sí. àwọn wa. èmi la ò ní yọ̀ sí. bá a ṣe fẹ́ Sàmọ́rẹ́. bẹ́ẹ̀ náà lọ. Sàmọ́rẹ́. bí ọ̀tọ̀ ọ̀dà lórí fíìmù yìí o. brọ́dà mi mú wọgbó. ó sọ́ọ̀nù ni. aṣíwájú farabalẹ̀ ṣe é rí mo ti rán wọn nílẹ̀kẹ̀. ilẹ̀ tí mo máa lò ó máa yàtọ̀. ẹ wá power tap o gbogbo rẹ̀ bùnlé tó kó o. ṣe rí jokes apart kọ́ fẹ́ help wọn. kìdí ẹ fẹ́ wa. ẹ ṣe ìyá mi ó ṣe rí wọn ní ọmọ tó sọ lẹ́nu. ó sàpò ìyá. ọmọ ìyá kọ ṣe rí pọ́fàtì máa ń jẹ́ kí nígbà míì ó máa ń jẹ́ kí lòmíì ó sì léyà ó ti bàyàn bọ̀dọ̀ wá sí òun àmọ́ ilé ọlọ́run lè fẹ́ lu àsìkò ẹ̀ máa gbọ́ ṣẹ́kọ̀ọ́ lági wọ́n dẹ̀ nígbìlá ṣẹ́rí bọ̀dọ̀ wá sí òun ṣẹ́rí bá ṣe ń sọ ibi kan ti wá wọ́n ní tí màmá wọn ti lè
sọ fún mi. wọ́n mọ ibi tí wọ́n ti wá bọ̀ ní mọ bí wá. àgbọ̀ kí màá kọ́ sọ pé bẹ́ẹ̀ ṣùgbọ́n wá sọ wọn yẹn jáde o ṣùgbọ́n ká fi ilé wa o ṣé tí mo fọ ìjẹ̀bú mi ò kíní kan tẹ̀. social ìwádìí tí wọ́n gbé jáde yìí Ọlọ́run lè fẹ́ fi àdúgbò wọn hàn wọ́n jẹ́fìlì ẹ̀ tún máa gbọ́ bóyá àpè bàbá wọn náà ṣòfò wọ́n lè má bì lọ́tù ọmọ ọba bẹ́ẹ̀ sì pé àwọn Adé wà lórí èèyàn mọ̀ pé wọ́n pọ́pù. Adé wà lórí wọn o. A máa gbádé fújà máa gbé yẹn sí ọ̀rọ̀ máa wọrí a máa gbádé so wọ́n á wá bí Adé Èkìtì fọ̀tọ̀. Bọ̀dá Wasiu Lájọ yóò máa ṣe investigation tó ti ṣiṣẹ́ ìgbà àwọn èèyàn sínú ilé wọn gangan pé ẹ lọ wo bẹ̀ kí lọ wo bí tó ń jẹ́ báyìí. Ọ̀pọ̀ lè fẹ́ kúrì rúùtù wọn pé mo ṣé wọ́n ṣe àbúgbọ̀dá Wasiu ni ṣé ọmọ bíbí ìjọba ni àbí àwọn ayé kan. Ẹ máa gbọ́ ayé ò ṣe Bọ̀dá Wasiu fúnra wọn ni wọ́n ṣe ara wọn ṣé àwọn olùkọ́ kan máa ń kọ́ ni wọ́n ní bàbá wọn gbà tó bá ń tì ẹ́ má ti ra ẹ̀. wọ́n ti ẹ̀ àwọn kan wà ní ìrìn tó ń sọ fún wọn pé ageless spirit ẹ̀ wọ́n jókòó fúnra ṣùgbọ́n nísìnyí ẹ wo ọdún tí Bọ̀dá Wasiu ti kò sẹ́ni tó gbé wọn lọ Ìbàdàn rí gan pé ọmọ Ìbàdàn ni wọ́n débi tó máa gbé wọn lọ ọmọ Ìwó sẹ́ni tó ń túbẹ̀ nìkan kan ṣẹ́tìgẹ́tẹ̀ ẹ̀yin tí Yétúndé ti sọ̀rọ̀ àti Aṣíwájú ẹni tó fẹ́ jẹ oyè tí ò kàn ìtànkìtàn ni ó ẹ̀wò tó bá jẹ́ ẹni tí ó ní làákàyè ni wọ́n yọ ti jókòó pé àwọn èèyàn ti ń túdẹ̀ àwọn wọ́n tún wá ní ó dé Àjẹ̀bú bọ̀dá ìdí Àjẹ̀bú wọ́n tún wá lọ pọ̀. wọ́n ṣe àwọn pé Aṣíwájú ti ń sọ ti pẹ́ pé wọ́n àtàn mọ́ Ìjẹ̀bú. èmi wò pé àwọn pípù yìí wá dúró lé bí báyìí. wọ́n kọ́kọ́ section wọ́n ń ta Aṣíwájú trade ní ẹ wo máàlù tó bá ń sọ̀rọ̀ yẹn bó wọ́n ṣe nǹkan tó sọ jáde tí mo ti ń gbọ́ lọ́wọ́. Balógun Èkó ni ó dúró ní. Balógun Èkó ṣé mọ̀ bẹ́ẹ̀ lọ kó sẹ́yìn tó ti Bọ̀dá Wasiu fúnra ara wọn náà kìrìtì trade fúnra ara wọn. Mo lè sọ̀rọ̀ kan náà ní ìsinsìnyí mọ̀ pé inú ilé mi a lè má lówó lọ́wọ́ tí bàbá mi wá tí èmi bá gbé èèyàn wá máa fún ní báńdúrì. Ṣé rí ará Ìjẹ̀bú Òde wọn fún Bọ̀dá Wasiu ní báńdúrì? Ẹ̀gbọ́n ti ṣe oríṣiríṣi wọ́n ti lù jẹ so automatically wọ́n believe pé àwọn jẹ lọ ni wọ́n dẹ̀ fẹ́ jagbà. Ayé ìjàgbà láwà. Wò ṣe rí bàbá Awùjalẹ̀ tó lọ yẹn àwọn gbọ́ngàn fún ọkọ̀ mi ti lọ. Wọ́n kì í ṣe bàbá ló ṣe wọ́n ní ìyàwó bàbá. Táwọn bàbá máa gbọ́ ìgbà táwọn ṣe bí bàbá bímọ tó gbà. Ó dàbí àwọn èèyàn ó dàbí pé bàbá ní pàwọ̀ gan-an. Ẹ máa gbọ́ ṣe rí àwọn èèyàn wà wá blinded ni wọ́n rí pé oyè tí bàbá yẹn fi jẹ pé ordinary ni kò jẹ ẹsẹ̀ ńlẹ̀. Ṣe rí nìsín ṣe rí kan tó ṣẹlẹ̀ ó kọ́ gbogbo òlú lọ́gbọ́n ni kò Ìbàdàn lọ́gbọ́n. Ẹ̀wọ̀n ti Ìbàdàn máa ń fi sáwọ́ ò lè wọ́n ti Ìbàdàn. Ìyẹn Ìbàdàn lẹ́tọ̀ tó àwọn ò lẹ́rìí kankan bẹ̀ nǹkan tá a lè lẹ́yìn bẹ́ẹ̀ ni pé inú ilé wa ló wà lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n pé oyè ìlú kò kọ́ wa kò ní mínì. Sáwọ́ ò lè wọ́n ní ti Ìbàdàn. Kéèyàn jẹ́ ẹgbẹ̀jì ó jábọ́ látọjú sánmọ̀ Ọlọ́run dáríjì mi gan kí Ọlọ́run jábọ́ lójú sánmọ̀ kò lè jẹ ọba nìbàdàn. So o ní láti wá láti ibẹ̀. Ó láti kọ́ ó láti wà nù tó ti wà nínú sísítẹ́ẹ̀mù anybody ló lè jọba ń bàdàn tó bá ti wà nínú sísítẹ́ẹ̀mù gbogbo wa lọ́mọ ọba. Mọ́gàjí. Gbogbo wa tó o bá ti bẹ̀rẹ̀ báyìí tó jẹ́ mọ́gàjí máa sùn ṣùgbọ́n tó o bá síbẹ̀ wọn ní pín fún láíláí. You are not there, you are not there. Àwọn ọmọ mi kan ní ìsìn wọ́n pọ̀ Manchester wọ́n pè UK káàkiri torí wọ́n ti ń fa àwọn kéékèèké jẹ mọ́gàjí wọ́n lọlé ọ́fúnà náà fún gan tún ni o lè jẹ mọ́gàjí kan yẹn o kọ́ ẹsẹ̀ sí wọn ò jẹ mọ́gàjí torí agboolé yín wọ́n ní kó wá sọ kó o gbọ́dọ̀ wà ń bẹ̀ kó o máa ṣojú tiẹ̀. Ó ti yé wa ẹ ṣe gan ìyá. Wasiu
very root wọn bóyá àkọ́kọ́ wà nídìílé wọn tí wọ́n dẹ̀ lè jọ ọmọ náà dá nílé wọn jẹ́ pé àpẹẹrẹ. ọmọ bá ìyẹn náà lọ ti gbé àṣírí yẹn ti jáde kò tọ́mọ́ bá ní ìlú pé ojú Èkìtì ti wá. ẹjẹ múùtù. Ọmọbọ́lájí Mohammed. ẹ ṣáà sọ fún Sisi Yétúndé àtàṣíwájú pé mi ṣáà ní ìjòrì kò dáa o yàrá dáadáa. Alájà ìṣègùnmá Ọmọbọ́lájí Mohammed contribution tí yín bọ̀dá wá sí ìlú ilẹ̀ ní kóòtù àwọn ọ̀dẹ̀ olùbálògùn Èkó ní wọn kì í ṣe ọmọ ọba wọ́n sì sọ ìtàn ìgbésí ayé wọn fún wa díẹ̀ kí lẹ rí sọ sí yẹn àti pé ṣé ọmọ ọba orí adé máa ń sùn tó. ṣé mo ẹjọ́ gbọ́ ìrẹsì ọ̀rẹ́ yìí because ìgbàgbọ́ ti ṣe ààrẹ sílẹ̀ sustain ṣe because sọ́kàn láti dìbò bí èmi sìn kọ́ Èkìtì ní. ṣé olùpẹ́jù lẹ sí wá ẹ bá àtọ̀mọ́lẹ̀ sí. ilé ìwé ṣe ọmọ òkè Èkìtì mi ti wá wait àti ìpínlẹ̀ gbọ́dọ̀ ẹ̀rọ mo sì ń wà kiri 100 so bẹ́ẹ̀ tí máa ń kí máa kí mu ẹ̀dùtà dọ́kítà ṣe understand so wọ́n pé wọ́n á dìbò láti ọmọ abúlé pé ọ̀dọ́ wọn àgbẹ̀. Wọ́n lẹ́sí bí. ṣe ìwé wọn family tù lẹ́nu pé tí wọ́n tún àti ìkọ́nìjà so fine wọ́n ní ìmọ̀ mọ́tàṣà ìdíyàn ju fẹ́ràn ìdíyàn lọ. Bẹ́ẹ̀ni. tí wàá sí yìí ó yà bí ẹ̀dùn tẹ̀ gbogbo àwọn àṣírí ẹ̀ least ká má kankan nílẹ̀ nínú fìdípọ̀ rẹ̀ pé ìmọ̀bọ̀ ẹ̀dá nìkan ni ẹ̀dùn ìjẹun fún ṣíṣe ìsìn àdìsẹ́ ìjọ́kì àjọ àìlè jẹ́ ìbùkún kó jẹ́ Àyìnlá àdìsá inú ọ̀rọ̀ nìkan wọ́n ti mú sá ìwẹ̀ bẹ́ẹ̀ yẹ àdúgbò yìí ṣe kọrin yíyẹ ìgbé musa bàbá ẹ̀ kíkún kan àdìsá nípa ó ṣe gbogbo tí ọdún ní ìjẹun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú àwọn books play fún junior brother ní my middle junior brother ní August 13 tó fún àwọn yẹn pé wọ́n yà sọ́yìn sọ́kò gbé òun ò jẹ́ ọba yẹn aṣáájú sọ pé sí ilé ẹgbẹ́ bọ̀ ìfúnṣe ti plane tó lẹ̀ ìfẹ́ fún ọmọ plane. Story commercial justice based on that ọba. Wọ́n ní ẹ̀sọ́ fún pé tí káàpé ń bọ̀ ló wá ń sọ pé bẹ́ẹ̀ jọba. Wọ́n ní ìjọba o according to the Bible source. Wọ́n ní ẹni pé no campaign bọ̀ next year ní bẹ́ẹ̀ jọba. Nìyẹn wọ́n ní ìbílẹ̀ lóko ẹ̀kọ́ ìjọba fọwọ́ mú plane. Ìjẹ̀bú mi ṣe ìlú kẹrin wọn tó létí pọ̀ mbẹ́ lọ́mọ ṣe fún normal way wọn lọ fọ́ọ̀tù everybody. ọ̀sẹ̀ wọ́n ní nǹkan tó wọ́n ní wọ́n á ṣe kóòtù wọn lọ àwọn tó fẹ́ jọ wọn máa jọba wọn á tẹ̀ wà ní kóòtù. bẹ́ẹ̀ so what did you say yẹn. ṣé gọ́sà ṣé gọ́sà. òní kí support gọ́ọ̀mẹ̀ntì dàpọ̀ support ẹ̀ ṣe ló fẹ́ support ẹ̀ and ẹ̀ ó tún fi níwà oníwà olúwàbí. Mr. Mobile jẹ́ kí sáré sí òmìnira. Bọ̀dá mi kún gbọ́. Wọ́n gọ́ọ̀mẹ̀ntì ní ìṣègùn wọn mú jẹ. Ṣẹ́rí ti ìjọba ibi tí tó òkú sí ni wípé very the most referred institution kò ṣe pé kò sí ọmọ Ìjẹ̀bú kankan bídà tó máa sọ̀rọ̀ sí institution òun ni Agẹmọ. Kò sí nígbà àkọ́ṣe lè jẹ́ gọ́vnọ̀ tó kún lágbára tó lágbára ẹ̀ kò tó Agẹmọ. Tí gẹ̀ẹ́tì kan kò tó Agẹmọ. Òun náà rántí kí ẹ fún ìṣe wà yẹn. Kò sẹ́ni tó fẹ́ sọ ọ̀gbẹ́ mi.
Get to most of the talk so in them. One on right carefully. Understand? But what you come out temporary. We want them we do say you get what I say. Everybody them no problem. People get land. So títí Ìjẹ̀bú Ìjẹ̀bú yẹn kó lè di gọ́fúnà gbọ́dọ̀ ẹ̀ ń tẹ̀ ni pé ó má lọ pa mí kó tọjọ́ kú. Ẹ ṣé gan sir, thank you very much. Gíwá ẹ ká sórí ètò. Ibi tí gbogbo ẹ̀rù ti ń sọ̀rọ̀ yẹn ní òní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ibi tí màá ti sọ mi yàtọ̀ díẹ̀. Lè pé gbogbo ilé ibi tí wọ́n ti bí ó ní ọ̀dọ̀ ìyá ẹ̀ ó ní ẹ̀gbọ́n obìnrin kan. Ẹ̀gbọ́n obìnrin yẹn. Ẹ jẹ́ mú tara yín o. Ẹ̀gbọ́n obìnrin yẹn. Táyé tún dẹ̀ tara yẹn jọ. Tó bá yẹ pé lóòótọ́ ayé jẹ́ ọ̀rẹ́ tó ẹ̀bẹ̀ sọ̀rọ̀ náà ní fóònù ti rìn. Sorry ma. Má bínú. Tó bá yẹ pé lóòótọ́ ni pé ọmọ ọba ni ọmọ fìdí pọ̀ jẹ̀ ìran lọ́ba ó ní ẹ̀gbọ́n obìnrin yẹn. Ṣé Ṣúkúrá? Ṣé Ṣẹ̀rífàtì? Ṣé kó jáde pé. Ṣé ẹ̀dá sísá Ṣẹ̀rífàtì lẹ̀ ń sọ àbí Mọ́ríà? Àwọn ẹ̀gbọ́n obìnrin wájú. Ṣé Ṣẹ̀rífàtì yẹn dá sísá ẹ̀ Ṣẹ̀rífàtì? Ṣé àwọn ni ẹ̀ ń sọ tẹ́ bá mọ̀ wọ́n? Mo sọ pé ó yẹ kí ẹ jáde ọmọ ọba làwọn ẹ̀gbọ́n àwọn. Ẹ jẹ́ kí bàbá Wasiu bóyá irọ́ dẹ̀ wọ́n ní Ṣẹ̀rífàtì ó tún yà lẹ́nu pẹ́ẹ́lí náà tún wá confirm rẹ̀ báyìí. Mọ́ríà àwọn sibling rẹ̀ mẹ́rin ni mo ọ̀rọ̀ tẹ́sọ ni mo fi confirm. Wọ́n ní Ṣẹ̀rífàtì ẹ̀dá òun ni ó sì ní ọ̀dà mi. Mọ́ríà Futau and last bar. So Egbo ahead. So dìmọ̀ táwọn ẹ̀gbẹ́ àtàwọn àbúrò ò ti jáde pé àwọn ọmọ fìdí pọ̀ làwọn ẹ̀gbọ́n àwọn lẹ́tọ̀ọ́ sí kò possible kí n jẹ́ power tap. Kò possible kí n jẹ́ ọmọ bá ń sìn kí n dẹ̀ máa jà fún ẹ̀gbọ́n mi àbáwọn àbúrò mi má jáde sí mi pé àkọ́kọ́ ni ọmọ bá làwọn. So dìmọ̀ táwọn ẹ̀gbẹ́ àtàbúrò ò ti lè jáde pé ọmọọba làwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé wọn ò kì í ṣe ọmọbìnrin rárá. Ṣé màá kàkà rẹ̀ tẹ́lẹ̀ ti court ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé court dá ẹjọ́ nù pé kí kọ́ máa ṣèjọba lọ àwọn dẹ̀ máa gbọ́ hearing ẹjọ́ lọ́rùn lẹ́gbẹ̀ẹ́ kan tó bá ṣe é ṣe tí èmi á rọ̀ wọ́n pé ó lẹ́tà tó lè pé kó lè pé tó ti sit kọ́ wípé àwọn withdraw case àwọn jáwọ́ rẹ̀. Èmi ò fẹ́ kọ́ withdraw o ẹ̀tọ́ wọn ni kọ́ fọ́lù ẹ̀. Before city of the court. So. Bọ̀dá Wasiu bọ̀dá yìí ká ẹ̀ṣọ́ ọmọlúwàbí. Wọ́n lè bu ikú wọn pé ìgbà kan rí pé kí wọ́n ti sá pọ́n ti padà. So nǹkan tí mi máa sọ nìyẹn ṣe. Somebody said there was a video that they made during their mom burial from the mom house. Orúkọ tí mo ní àyè òótọ́ ni. Tí brọ́dà mi sọ pé tọ́sọ lẹ́ẹ̀kan pé Àwùjalẹ̀ ló fi ọba Mọ́ìpàjẹ́ àní àwọn ọba Ìmọ̀rú náà wà bẹ́ẹ̀ tú Àwùjalẹ̀ náà ló fi jẹ nígbà yẹn náà lọ. So Àwùjalẹ̀ fi àwọn ọba ìlú tó súnmọ́ wa jẹ́ pé tó súnmọ́ Ìjẹ̀bú-Òde tó ti develop díẹ̀ Àwùjalẹ̀ fún ọba ń bẹ̀. Àwọn ìlú kéréje àbí? Kì í ṣe olùgbèjì àwọn náà ti tóbi baálẹ̀ náà ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti tóbi. wọ́n ti upgrade sí first class ọba. wọ́n ṣe first class wọ́n kàn jẹ́ ọba ni wọ́n tí wọ́n ṣe first class ọba. Okay. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun sir, thank you very much. The Prince of Peace ẹ káàbọ̀ sí ètò. Èmi kọ́ náà máa ẹ̀bùn. Queen ó máa tó kàn yín ṣẹ́yìn ẹ̀yin ti di ìyàwó aṣáájú ni èmi ló kàn. Okay, the Prince of Peace ló ṣe ó ta níkẹ́ Queen Adéníkẹ́ ẹ̀ káàbọ̀ olórí láàfin.
Ilé máa ṣe mọ̀ pé ní the last time before the ẹ̀ ń sọ pé ẹ gbé wa lọ court. Èmi ni mo sọ nígbà yẹn pé ó gbé mi lọ court ní ipò win mi. So mo fẹ́ káwọn èèyàn pé torí pé lọ court mi pé òun ni ó jẹ́ winner. So ọ̀tẹ́ èmi rò bọ̀dá mi ó máa proof case ẹ̀ lọ́hùn ó máa dúdú ti gbogbo yín ni. mo bó ṣe wá ṣe ilé ó dùn mí mo ti sunkún látàárọ̀. ẹni pé mo tètè dé sórí láìní. ẹ̀gẹ́ ló máa ń gbọ́ pé àwọn ìgbé kóòtù gbé lọ ó gbé èèyàn lọ kóòtù kò win kò mí pé adájọ́ máa sọ pé you are a winner. I'm not happy. I am not just happy. So sad. Anyway, our hope is not lost until I join on the 14th. Anything is on the 14th. Miracle can happen. Okay. Let's see what she has in Queen. Miracle kì í ṣẹlẹ̀ sí gbogbo èèyàn. Kọ́yé bí mẹ́kù ni ẹ mú tara yín sà. No, ilẹ̀ ìṣẹ̀rájí. Ìyẹn gbọ́dọ̀ lé ẹjọ́ ẹ má bínú mò ń tajà ẹ má bínú ẹ ṣe kọ̀ǹpútà ẹ má bínú. Ẹ kí n yọ yín àgbé yín padà. Yọ̀bí ẹ má yọ mí sísè ẹ má yọ. Lucas Pepper Nasi àbí. Ẹ kálẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò sà. Ṣẹ́rí mo gbọ́ ọgbà tuntun àtàǹsọ̀ tààrọ̀ but perspective tí mo fẹ́ fi wòye màá tún fẹ́ ká tún fojú wòye o. Bẹ́ẹ̀ni. Èmi mo gọ̀dọ̀ èmi gbọ́. Ìbéèrè tó fẹ́ béèrè ni pé wọ́n ṣe sọ pé ìdílé mẹ́rin ló ń jùbà nílẹ̀ níjẹ̀bú. Ṣé ìdílé mẹ́rin yẹn ló wà gbogbo Ìjẹ̀bú lápá? Àbí bẹ́ẹ̀ ló ṣe ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá yòókù? Orí àwọn tó jẹ́ ọmọ òyìn nísìnyí o kọjọ ọba. Ní kí n dúró. Mo mi ò fẹ́ kẹ́ ẹnìbọ̀dá yín lóhùn sí ẹ mú ẹjọ́ ẹ jẹ́ kán béèrè dáadáa ẹ̀gán tí mi ò ń ṣe ọmọ ìdìbò rè dá. Ọ̀pọ̀lọpọ̀ aládé nílẹ̀ Yorùbá tó ti ní òdì sí yìí o ọ̀pọ̀lọpọ̀ míì tó ń ṣe ọmọ ìdílé ọba wà ní royal family tẹ́lẹ̀. Most of them use their capacity and connection láti di ọba. Tó ṣe tó pé Àwùjalẹ̀ èmi ọmọ Abẹ́òkúta lè ní o. Ṣé pé Àwùjalẹ̀ jẹ́ fọ́sọ́sọba òun ni kíní ìfi ní wọn tó bẹ̀. Because tí aṣíwájú wájú lẹ́kọ̀ọ́ kò ń fẹ́ jẹ ọba of Lagos mi ò tó lè stop ẹ o. Ó máa jẹ́. So mo wá rí níbi pé Àwùjalẹ̀ of 18 is like a son that is highly wà ní sẹ́lẹ̀ pé wọ́n sensitive gan ìyẹn tó jẹ́ pé wà ní orí akéde kan wọ́n rí lé mi wọ́n lè put àánú yẹn wọ́n ṣe gbà rẹ̀ ká pé ọ̀rọ̀ ilé gan. Question yín nìyẹn dada. My own indication of most people tí wọ́n comment lé lórí òun ní pé perspective K1 government pé àwọn àtàṣebọ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́. Wọ́n kẹ́kẹ́ kí wọ́n fẹ́ lóye ni. Most people máa bí wàá yọ máa support pé aláàjì nǹkanra aláàjì àwọn ilé òkè mọ́ra. Nínú fàásù ló ní position ilé ni mo rí 100% ló máa ní kó jẹ́ nínú kò ń ṣe ìdílé ọba mọ́. Wọ́n yá èèyàn dáadáa jẹ ní dáadáa wò sí àbọ̀ mi. Ẹ ṣe gan-an sà. Ẹni tó wá ìdí ọ̀rọ̀ ló ń béèrè èmi ò wá láti jẹ bóde but tó bá ń pè wọn ní ìdílé ọba gbogbo ìlú ò lè jọba àwọn fámìlì kan wà tó jẹ́ pé àwọn náà tẹ ìlú yẹn dó àwọn ló máa ní àwọn ní ọba ó máa ń ní lineage máa ń ní fámìlì ní ìlú ibi tá a ti bí mi sí princess ni mí kò ń ṣe gbogbo ìlú bá ṣe wà yẹn ó ní fámìlì tó yẹ a dẹ̀ máa ń rotate ẹ̀ ni ó bá ọba téèyàn bá kú níbí
wọ́n move from my family lọ sí another one to go and jẹ láti jẹ the next pẹ̀tù of the ayé tí kò ń ṣe pé kò gbogbo aráàlú yẹn ló lè yẹ because ẹni ṣe àti pé post Awùjalẹ̀ is Awùjalẹ̀ of Jẹ̀bú kingdom kì í ṣe Awùjalẹ̀ of Jẹ̀bú Òde o. Is a paramount ruler. So, Àwọn is a first class king. Tẹ́bá ka iye ọkọ tó wà nílẹ̀ Yorùbá. Ṣé mo kó ti ń jẹ political king káàkiri? Ṣé rí ṣeéṣe inú àwọn abúlé kéréje míì? Àwọn ìlú míì, but ìjọba yìí ó le jù because ó ní ẹnu káwà ń bẹ̀. Mr. Mureen, Go ahead. Awùjalẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀. Awùjalẹ̀ ní over ẹ̀jẹ̀ kí n sọ pé lọ́dún mi fẹ́ exaggerate. Màá ní gbogbo àfilẹ̀ Ìjẹ̀bú gbogbo àkínlẹ̀ Yorùbá pátápátá kò sí ọba tó ní 600 communities bẹ́ẹ̀. Okay, they have up to 600 communities. 100 communities. Ọlọ́run ìlú máa rí. For you to know, she just another day. Wow. It's undifferent. Ó ti yé dáadáa báyìí. Àfikún fún wọn pé gbogbo pa ló ń dádé jẹ́ ọ̀pọ̀ tí kò fún wọn ó láyọ̀ sí ìdílé Yorùbá. Ṣé àtijọ́ ìṣàkóso ìdákẹ́ tó máa ń gbọ́ tí wọ́n ń jẹ́ bẹ́ẹ̀? Ó ti ṣe ṣápà mílíọ̀nù. Bẹ́ẹ̀ni, bí ẹ̀jẹ̀ níbẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àti bí ó ṣe níbẹ̀ ní ìlú. Ó fẹ́ ṣe ṣápà mílíọ̀nù. Ìgbésí sáré bèrè ìrànlọ́wọ́ bọ̀dá ẹ̀ bínú sá. Bọ̀dá tó wà látàkùtà yẹn sọ tó bá yẹ pé ṣíwájú ló fẹ́ jẹ ikọ̀. Ṣé aṣíwájú lè wá sí èèyàn aláké pàjẹ́ aláké nílé Ẹ̀gbá ẹ̀jú corporation ni? Rárá, mo ní aṣíwájú claim Lagos. Ok. Ó ń pè mọ́ mi. Tó bá yẹ pé ó fẹ́ jẹ wá of Lagos. Ṣé tó máa fẹ́ stop ẹ̀? Mi ò ní yí náà sí ìpínlẹ̀ ń claim ọmọ Ìjẹ̀bú. Wọ́n sọ pé claim ọmọ Ìjẹ̀bú. Wọ́n ọmọ Ìjẹ̀bú sọ fún pé kò wá látọ̀dọ̀ wọn. Pàṣọ bájẹ ọba ní ìlú. Ìjẹ̀bú lè gbà kíkà sọ̀sọ́ lọ pé ẹ̀yọ́ bẹ́ni pé torí pé wọ́n láìkì Wasiu tó bá pẹ́ pẹ̀sọ̀ ní í sí wọ́n lè gbà kí pàṣọ wa jẹ́ anybody tó bá wá ní ìdílé ògbó rẹ̀. Ìjẹ̀bú ò ní ká. Náà tó jẹ́ ọmọ Ìjẹ̀bú. Àjọ tó bá wá ní ìdí ọba. Kí ni kò ń ṣe gbogbo èèyàn ló lè jọra? Ó ní láti wá láti di ọba ni. Fún ìyẹn ní sùúrù, Mr. Abel ọ̀nkú àbíta, ẹ ṣe ní sùúrù wọ́n bá yín kọ́ ìpa rẹ̀. How we are all looking to them and try that enlighten them. Ṣé ní nǹkan tá a kọ yìí? Gbogbo akọ́la máa jọ̀bọ̀. Kò possible. Ṣùgbọ́n kíní yẹn máa wúlò nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa gbówó wa lórí ẹbí. Níwọ̀n bàgbà tó bá ti jọ́kùnrin wà níyàwó láwọn ọmọ. Wọ́n máa wúlò nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa. Wọ́n fi béèrè lọ́wọ́ yín. Tí mo lè wá jẹ orí ẹbí inú yàrá yín. Kò jọ. Okay, case close. Ẹ máa sọ̀rọ̀ yín. Ẹ jẹ́ kí n bèrè Mr. Adéyẹmí Yísà ẹ̀yin ló kàn. Ẹ kúrò lẹ́yà. Lọ́dún tó wọ́n gbọ́ wá wọn. Mo ní ìṣẹ̀lẹ̀ nígbà náà. Ibi tí èmi fẹ́ ti fẹ́ kọ́ mi ní pé. Can you mute yourself? Ní àǹfà. Ẹgbẹ́ Adéyẹmí. Mo ní àǹfààní láti wà ní ìdìmọ́ta ní lóǹkà. Ó ti pẹ́. Ní bá ti kọjá wájú ilé ọ̀gbẹ́ lọ sí pélé wúrà. Àwọn ilé méjì kan wà upstairs, ilé méjì síta wọ́n ń gàrí àwọn Èkìtì kankan Ìjẹ̀bú ìbẹ̀ náà ti ń gàrí ní mọ́ta.
mo fi alábàágbé yẹn fún 3 years. Now inú ọjà bá ti níwájú ṣọ́ọ̀bù táwọn sọ ìtẹ́ bá fi jáde ẹ̀ wọ inú ọjà kẹ́ tó gbẹ sí ọ̀ràn pẹ̀bẹ̀ ní màlúùsẹ̀. Ó máa kàn wà nínú ọjà yẹn. Wọ́n tá a jọ mọ̀ máa ń rí wúmà yìí. Wọ́n ní wá ìfún Wasiu ní wúmà. Ẹ jọ kí lorúkọ wọn? Kí lorúkọ fọ́ọ̀rọ̀ àìfún wọn yìí? Wúmà ẹ̀ mọ́ bọ̀ tó ti dé ṣọ́ọ̀bù ẹ̀ ṣe orin Wasiu sábà máa kọ. But kí ló fọ́ ní bẹ́ẹ̀ ni pé ní lẹ́tà brain díẹ̀. So wọn ló bí ọmọ méjì náà ló bí sún Wasiu báyìí. Ní èèyàn kan sọ bíi before. Wọ́n ní ṣé ẹ̀gbá àwọn gẹ̀ẹ́tì náà details yẹn ọ̀tá òyìn sọ ń sìn nìyẹn o. Can you help us get her number and details? Tẹ̀bí wọn number and details ẹ̀ ṣe ń jẹ̀ sí. Ṣé go ahead. Ṣé rí pẹ́ẹ́tẹ́ mi ti kún bẹ́ẹ̀? Wọ́n ní that is secret. Yes, yóò dà bí mọ́mí. Wọ́n ní Sikirat lórúkọ. Ṣé Shakirat kí ló ń pè? Dàbí Sikirat. Tí Wasiu. Wọ́n ní Sikirat lórúkọ ẹ̀. Bàbá wa play ló máa sábà ń yọjú. Ó máa sábà ń yọjú sáàkùtù nígbà yẹn. Okay. Fine. Ṣé pé ẹ̀yìn yìí ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé unlike gbà. Tí ẹ bá wo kinní kan ní gbogbo àwọn Fuji musician, the first Fuji musician tó máa kọ́ lu weapon láyé is Wasiu. Ojú ò tí la o, the first Fuji musician máa kọ́ lu weapon láyé is the one. Ó jẹ́ èèyàn kan, that's a lady kan tó sọ kan ní olóhùn tí mo Wasiu ti kú ní ó ní ìyẹ̀kìlà. Ẹjẹ́ a máa lo páìpáì. So àbí kẹ́ sọ Yorùbá because torí àgọ́ ó ní bí àwọn tó ti ṣe. Ẹ máa sọ wípé ìsìnkẹ́. So ṣé lóòótọ́ ó ti ń kílèmù kìíní òun fẹ́ ẹgbẹ̀gbẹ̀ ń wò díẹ̀. Kó tó lọ ó fẹ́ ẹgbẹ̀gbẹ̀ ń wò kìíní bífọ́ yìí kí àrùn jalè ẹ̀gbọ́n tó ṣaláìsí ó fẹ́ ẹgbẹ̀gbẹ̀. Ṣé rí olórí ọmọ tó fi jẹ́ yẹn èèyàn kan sọ̀rọ̀ ní olórí ọmọ yẹn ní ìkòtẹ́ ní oyè ẹ̀ẹ̀kan pọ̀ sọ kan fi èyí dá ẹ lọ́la oníkòkò oníkèétù kò ní ìtumọ̀ níjì. Owó torí nǹkan táwọn yẹn fẹ́ jẹ torí gbé pé àkún ilé àti ẹja wá kí ní ọ̀gá fi máa ilé. Ó lágbára o. Mo ṣe rí bí nílẹ̀ Yorùbá yìí bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nowadays. Ifá lò tẹ́lẹ̀. Bọ̀jẹ̀ bó ní ìjọba kì í lo fa. Bọ̀ ẹ jẹ́ òkè náà. Wọ́n náà máa ń kọ́ wọn ní. Ẹ wo nísìn láwọn ibì kan ọ̀rẹ́ wa ń lò mọ́. Táwọn sọ pé gómìnà ló fi agbájá jọba. Bọ̀wá kankan tí kìíní jọba ń gbà yẹn ní Ọ̀yọ́ state Jímọ̀bí. Gbogbo ọ̀nà padà gba ní lọ́wọ́ wọn. Ajímọ̀bí o. Kò sí béèyàn bá ti wà téèyàn bá ti tù téèyàn bá ti rìn bó tiẹ̀ kéèyàn. A lè rí bó ṣe yẹ kó rí. Ó máa bá bó tiẹ̀ kó bá. Ìwọ yìí nìkan ló ń gbà létí lójú agbo. Ìwọ yìí náà ló sọ fún aláfa ṣé ọ̀rọ̀ tó sọ fún aláfa ó padà wá ń jìyà báyìí. Àlejò kò jẹ́ pé ọ̀rọ̀ yẹn ló fi torí ọjọ́ níyì
náà ṣe ju ọ̀rọ̀ yẹn sí láti divert attention. ẹni pé àwọn àfáà ẹ̀ wọ́n rọ dákẹ́ ńgbà yẹn ọ̀sán pé aṣọ ọjọ́ ìyá ẹ̀ síwájú. àwọn ìṣàríwọ̀ máa ti tó sọ history Wasiu yẹn o ti mọ máa yí balẹ̀ o ti pẹ́. yes ṣẹ́rí nígbà tí Bọ́lá president ó bẹ̀ wọ Yorùbá ó wọ pa. kò sí history wọn tí ò mọ̀ nílé ọ̀sán island. balẹ̀gbò Èkó fẹ́ wọ pa. ní tuntun kò sọ́kọ̀ kò sí kọ́ ìmọ̀ máa sọ in and out everything látòkè délẹ̀ fún ẹ bó jẹ́ bó ti rìn. bọ̀ ìwọ tó jẹ́ bó ti wà yìí lóòótọ́ owó àwọ̀ ẹ̀ owó díẹ̀díẹ̀ lára ń fẹ́ kò sọ kékeré mọ́. tó bá fi ẹjọ́ ní yé bọ̀ thank you for the so. tó bá fi ẹjọ́ ìjọba pè lóṣù méjì àbí mẹ́ta. wọ́n tẹ̀ ní bí ìlú bá ṣe dá méjì ọba là ó ṣe. òkè náà tó máa tẹ̀ sọ pé lóòótọ́ ò jẹ́ lóòótọ́ ó gorí adé lọ́ba abẹ́rẹ́ ní. tí nǹkan tó ṣe ọ̀nà àtijọ́ ẹni iṣẹ́ ọwọ́ ẹ̀ níṣẹ́ ẹ̀ nìyẹn wọn ò náà ní ọ̀nà tó ń mọ̀ nìyẹn. nǹkan tó fẹ́ ṣe ni you want them to see you ìwọlé olúwa bí ìwọlé ńlọ òní bí that is why kẹ fi rí òun pẹ pẹ̀lú Saheed Òṣùpá tó degree up to now. Because he know that Saheed Òṣùpá can do undo. Bọ́bí ò gbà fún láti jẹ́ ní kábà wọnú ẹ̀ sí Jimmy sí ìjàkú gbà fún rẹ́pọ̀ gbẹ̀gẹ̀. Okay. Kọ́sọ́mọ̀. Ẹ̀wà Ayinde agbádé ọba lòun òun lọ́ba ọ̀gá gbogbo àbí. Nígbà tí wọ́n fi òun jọba kí ni Barrister sọ Barrister lòun ò sí lé náà. Wọ́n fi jọba ọba Fújì lọ́wọ́ fẹ́ wọn jẹ. Ok Barrister lòun ò sí lé. Ok náà nígbà tó fẹ́ jẹ Barrister lòun ò sí lé. Ìbàdàn náà dẹ̀ ti fi jẹ kíní. Onígbà Barrister wá o wọ́n ní èèyàn gbọ́dọ̀ máa lọ́yàn bá ta sẹ̀gẹ̀rẹ̀ wá o. Ìbàdàn náà ṣe Barrister ní ṣe fò sókè Ọba orí. rẹ́kọ̀dì ló wà lórí Barrister ṣe fò sókè. nípa Adéyẹmí mo tún láyọ̀ ti sọ fún ilé ẹ̀kọ́ sílẹ̀ tó fẹ́ ṣe ìjọ́ìnì wa pé àwa sì kò wá láti Ìjẹ̀bú kò kún wa rárá o. Àwọn ní mo lọ́wọ́ pẹ́ wọ ni. ìjà àgbà lẹ́bù. Kẹ̀kẹ́rẹ́ ní mo lọ́yẹ̀ ẹlẹ́jẹ̀ wọ gbà. ó máa mú Èkìtì ní Èmi ṣe gba 20 million lọ́wọ́ síra Mureen ní iṣẹ́ ìgbàgbé tí mo sọ wọ́n gbà fún 20 million. Ebi mere kù ẹ sì ló jọ kò tí ì kàn yín ẹ mood ẹ jẹ́ ká máa ṣe ọ́dà ìbò bẹ̀yìn ni ó máa tó ẹ jẹ́ ká ní kú tèkì gbọ́ ẹ̀ Mr. Ademi ẹ̀ round up ẹ ṣeun sà. Ọlọ́bìnrin kọ́lọ̀ ó ṣàmú wa. Tábìlì bí wọ́n ti dá náà ní. Mr. Yemi sọ̀rọ̀ kan náà nípa nípa àwọn ọ̀tún ìjọba. Bí ẹ rí to witness view nǹkan tí Júmọ̀ fẹ́ ṣe nígbàdàn ọba yẹn sọ yẹn dàn. Kó ìyàmú ìdí. Ìdí ẹ̀ ní pé bàbá Adébú ẹ̀kẹ́ Tolúbàdàn ló wà tí wọ́n fẹsẹ̀ o tí wọ́n ní pàdé bẹ́ẹ̀. Júmọ̀ bí fẹ́ ṣe kínní yẹn ó dàbí ìlú Ifẹ̀ àwọn ọ̀rẹ́ tí wọ́n náà dì tí kálukú náà mọ̀ ẹ̀ta ètò kò ní sílé èrò owó 200 máa wà ní gíù. Can you mute yourself please? Talks máa di oyin o. Okay, go ahead please. Ẹ jọ̀ọ́ hold on. If you join program ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń join ẹ máa mute ara ẹ ṣe Mr. Ademi round up sir. tó nǹkan tí àwọn ọmọ fẹ́ yẹ Ìbàdàn mo ti ń tó right from beginning
wọ́n fọ́ ọ̀dọ́jọ́ wọ́n fi fún Ìbàdàn ní jẹ́. iṣẹ́ Olúbàdàn ṣe ń jọ wọ́n ti máa ń lólé. Aṣíwájú Ìjẹ̀bú la wà yìí, ẹja dúró lórí Ìjẹ̀bú, ẹja dúró lórí Ìjẹ̀bú, ẹja dúró lórí Ìjẹ̀bú yìí. sáré mú bẹ̀yẹn wá ni. Báyìí mo sí báyìí. káṣí tí wọ́n bá gbàgbà yẹn ni èrò 100 ní sílẹ̀ fún Olúbàdàn tán alùpùpù amadi wọn kábíyèsí lọ́mí ọ̀fẹ́ kábíyèsí àpáta ọ̀fàpáta kábíyèsí onídòfìdó lè jẹ́ pé onídòó náà yìí máa wà ní láì ní mọ́gàjì tó yìí bẹ̀rẹ̀ lọ́dún Olúbàdàn ẹ̀. Okay sir, ẹ ṣe gan sir. Sẹ́ẹ̀sì mọ́ ẹ mà kálẹ̀ o. Ẹ pẹ̀lẹ́ sà family kọ́. Mo fẹ́ kẹ́ ẹ tún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ níjọ́ kìíní àná kẹ́ ẹ tún sọ. Mo dẹ̀ láwọn ìbéèrè kan fún yín. Fẹ́ràn sípẹ́ sórí platform yẹn sọ fún wa pé ẹni ọmọ fìdí pọ̀tẹ̀ ní ẹ̀yìn. Ẹni kó àwọn ọmọ fìdí pọ̀tẹ̀ ni. Ṣé ti gbọ́n tó ń lọ nílùú? Lọ́tí mo sọ pé wíìtì bá mọ́ lọ́jọ́ ẹ̀ mo máa fi àwọn rẹ̀. And that mo bá as much as possible pé ẹ máa ráìtì mi. Mo pàdé lórí mo sẹ́yìn náà lórí wọ́sùn mo fẹ́ bí sí conference call àbí mẹ́ta sí mẹ́rin kẹ́lẹ́ gbọ́ from right sources. So at the end of the day mi respond látọ̀dọ̀ so mo ní àwọn ìgbẹ́ ìrìn ní online ọ̀tá ìbẹ̀ wá mi ti ṣe wà lápẹ̀tẹ̀ túbọ̀ dédé já mi palẹ̀ yìí. Sí nǹkan tó ṣàlẹ̀ mo bóyá ṣe meeting ní ìjọ Saturday tí Wasiu ló fi bọ̀tẹ̀ láti àwọn ọba jókòó. Ṣùgbọ́n tí mo gbọ́ meeting yẹn mo láti pe mo sàwọn péré tó wà níbẹ̀. Kò sí ẹni tó gbọ́ meeting yẹn àti máàlù kan tó pẹ̀ ní ọba mo nípa bí orúkọ rẹ̀ sì bá mi lórí. Ẹ̀ka fọ̀rọ̀ bùṣà mo ṣèwádìí. Tí mo dẹ̀ ṣèwádìí wọ́n fi yé gbogbo yé Wasiu kì í ṣe ọmọ fìdí kẹfọ́. Ẹ jèrè ẹ jẹ́ àwọn ọmọ yín o. Ẹ ṣe gan sà. So tó dẹ̀ ṣe story yẹn fún mi. Sísá Yétúndé ẹ mú ìjẹun fún wa ní story ẹjọ́ ẹ bá trespass. Sẹ́símọ́ ẹ máa go on sọ́hùn. Tó dẹ̀ ṣe sọ story yẹn fún mi. Ẹ sọ story náà fún wa yìí. Gbogbo ayé ń gbọ́. Ọmọ ọba Ògúnpọ̀tẹ̀ kan yáyé àṣemáṣe wọn lọ ní ẹsẹ̀ lọ sí Ìbẹ̀jú Lẹ́kì. Ìyẹn lọ fi ń jọba ní Ìbẹ̀jú Lẹ́kì. Nígbà tó dé Ìbẹ̀jú Lẹ́kì di ọba Mọ̀kòsí Adé. Bẹ́ẹ̀ ó yí adé Àwùjalẹ̀ olóńlájú. Ìgbà tó máa ṣetán ní Ìbẹ̀jú Lẹ́kì ó máa padà á several years. Tẹ̀lé wọ́n fi Ògún Ìbẹ̀jú. Ògún Ìbẹ̀jú làwọn ará Ìbẹ̀jú gbé pẹ̀lú àwọn Ògún Ìbẹ̀jú yẹn ló gbé wá sí Ìpọ̀tẹ̀ lọ fún onígbà kékeré pé tó bá fẹ́ wẹnu ọ̀nà pálásì yẹn ẹ̀rí bẹ̀yẹ̀ wọ́n ń pe Ògún yẹn ní Ògún Ìbẹ̀jú wọ́n bọ́ ẹnu ọ̀nà. Ọdún mò ń sọ pé kí yàrá kékeré kan péré bẹ́ẹ̀ ni ẹ sọ bẹ́ẹ̀. fún wọn. So àwọn ẹrú tó tẹ̀lé Ògún Ìbẹ̀jú yẹn wá tí wọ́n lọ sí ọba yẹn tó fún ní yàrá yẹn kó lè máa bá wọn lọ́wọ́ sí òòṣà yẹn tó ráwọn ọmọ òun làwọn ẹbí Wasiu náà tẹ̀lé wa. Wọ́n fi wà nínú pálásì pọ̀tẹ̀. Yẹn ló fi sọ pé tó bá ju bá fìdí pọ̀tẹ̀ sílẹ̀ Ayinde ò lè lóun máa jẹ́ bá ti wá sí fìdí torí kò sí ìtura tó rẹ̀ jáde nínú ilé ìfìdí pọ̀tẹ̀. Ó ń fẹ́ òrùnà tó ń bọ àwọn ẹbí ẹ̀ àwọn ẹrú tẹ̀lé Ògún Ìbẹ̀jú wà tó wá ń bọ ní. So ọmọ ẹrú ni jẹ́ asọ́kó yé wa gbàgbáyé. So ọmọ ẹrú ni Alhaji ní inú ìdèdè Ìfìdí Pọ̀tẹ̀. Torí ẹ̀ lọ sí kó lọ mú ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀
ìwé àbílí tó sin ìwọ̀n ẹ̀kọ́ kan nínú ilé ìfìdí púpọ̀ kó lọ fi hàn. ṣe àwọn pé nítòsí gbogbo láti kékeré láti máa ń gbọ́ pé wọ́n ní ọmọ fìdí pọ̀ tẹ̀ ń pè yàrá wọn ló dẹ̀ mọ́. wọ́n sọ fún mi bó ṣe jẹ́ pé ókè wọ́n wá fi wọ́n bọ Ògún ìbẹ̀jì tó ń bọ̀ ní ìlera wọn bọ̀ mẹ́. ẹ jọ̀wọ́ ṣé kò mí pé ṣé kì í ṣe pé bàbá òyìnbó yẹn àwọn ni wọ́n ti ìbẹ̀jú wá ṣe mọ̀ pé ní bàbá òyìnbó yẹn là ń pè ní ọmọ Ìjẹ̀bú Òde àwọn ni Wàsíù tẹ̀lé wá ṣe mọ̀ pé wọ́n ní máàlì yẹn ìyá Wàsíù fẹ́. màmá ẹ̀ ló tẹ̀lé wá sí Ìjẹ̀bú Òde. tó kó ṣe pé máàlì yẹn ló rí ìfẹ́ sí Wàsíù kan mọ́ máàlì yẹn stepfather ló jẹ́. tí sista Mureen bá fẹ́ mọ ọ̀gá most prominent people. gbogbo wọn ẹ̀rù ń bà wọ́n fẹ́ẹ́ tó fẹ́ play kọ́pẹ́ òun wọn. assault jẹ́ ta Wasiu lọ bẹ̀rẹ̀ wọn ló lọ ṣe níjẹ̀bú Òde oníjẹ̀bú èmi ọmọ bọ̀ kó tó lọ ṣeré níbi tó lọ dọ̀bálẹ̀ wá bẹ̀rẹ̀ pé òun á ṣe òṣìṣẹ́. ohun tó ṣiṣẹ́ tó dẹ̀ kọ́ọ̀tù. àìsàn fi jẹ́ ta gbogbo voice record ẹ̀ ká ń fẹ́ wà pẹ̀lú mi ẹ gbọ́ gbogbo voice record ẹ̀ kì í bẹ̀bẹ̀ pé kọ́. ṣé wọ́n rí tó wà ní kẹ́dùn ẹ jù sí máa play ẹ̀ síta ní. no passport. nínú ọkọ tẹ máa ṣe fìtẹ bá tó bá jẹ́ lóòótọ́ jẹ́ tẹ máa ṣe voice changer. àwọn kan wà òun náà mọ̀ pé bẹ́ẹ̀ lọ ti ju ọ̀rọ̀ síta. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ tí yàn ń sọ dé. bẹ́ẹ̀ ni. tọ́rọ̀ náà bẹ̀rẹ̀ ni ó ṣìṣe ni kọ́dà ṣe níbẹ̀ ni. bí tí mo sọ̀rọ̀ yín gan dé mo fẹ́ni tó wà most prominent person. Adéyẹmí please move. sọ fẹ́ni tó wà most prominent person nínú ìpínlẹ̀ mo gbọ́ pé bàbá wọn ẹ̀ẹ́dẹ̀ sí. wọn lágbàlagbà ò ní sùn àgbàlagbà máa dájú tó bá yẹ everybody máa ṣe àwa sí wájú mi ó dẹ̀ ti pẹ̀ òun náà ti lọ tú so wọ́n wá lọ kóòtù fún ọ lọ kóòtù everybody lọ máa play politics ẹ̀ but for now all matters dey close kò sí nǹkan tó ti ẹ̀ jẹ́lẹ̀ ní ìdìbò tẹ̀lé náà kò sí wọn tí ẹ̀ ṣe mítìmù níyàn mẹ́rin ẹ̀dá jókòó pé à ń ṣe mítìmù sí èkó tó jọ ó dẹ̀ fi yé mi tí ọba ẹ̀ bá padà wá sílé ìfipọ̀ tẹ̀ ọ́ ìdígi mẹ́rin ló máa mọ́ bá eléyìí tí wọ́n wá decide ìdígi mẹ́rin yẹn wọ́n máa sọ̀lẹ́tì fún wọn the same thing náà kò ṣe bó wà dẹ̀ ṣe. so ìjùbọ̀ àti bá lẹ́nu ọ̀ṣun ẹgbẹ́ tó ń dá yín. wọ́n ní because ẹ tó dé mo ní question ẹjọ́ ṣé ó possible fún ọmọ because ọmọ kí ọba tó wá jẹ oyè nínú ìlú tó ti jẹ ọba ṣó possible. láti gbé káwá ti lọ wọn náà bá òkè ń jẹ oyè kó wà tọmọ ọba ń jẹ bó tọmọ ọba máa ń jẹ ọ̀tún. ok. ọmọ máa ń jẹ ọ̀tún. báwọn lẹ́ni tó wọ́n tún wá dúró nílé tó bá tún wá dúró olórí ọmọ ọba ní ìlú ilé ẹ̀. gbogbo kì í jọba. ìrìn lọ́tún lórí ọmọ bẹ́ẹ̀ lè jọba. ọba láíláí. sàwọn kò sọ fún mi nìyẹn. ọmọ ọba lẹ́yìn ṣé orí adé máa ń sùn ta. ojú adé ń sùn ta tí ọba tó bá wàjà ní Nàìjíríà mi lè sọ ní ìlú ìbò agbára wa sílẹ̀ bóde wá sí. ẹ ṣe gan I really appreciate pé ẹ lọ bá wa ṣe findings yẹn ẹ dẹ̀ padà mo orí mẹ́sẹ̀ yìí tẹ́ ẹ ṣèdí sí mi ó yẹ kí ẹ bá sí so ẹ má bínú sí mi ẹjọ́ ẹ ṣe gan sa. ọkọ tí mo fẹ́ sọ rántí ní ọjọ́ yẹn tí bọ̀dá yìí wà tí mo fi ń sọ fún yín pé Wàsíù ti lọ gbé èèyàn kan jáde nínú ìgbépọ̀ tẹ̀ kọ lẹ́tà wípé wọn ò pé àwọn fún yẹn kó lọ pé wọn kó òun ti lọ gbé èèyàn kan lára ti ẹ̀ nígbà àwọn fìdí pé tó kù owó di lórí ibẹ̀ yẹn wọ̀ nípa nǹkan tó lọ rárá ṣé wọ́n ti fi sọ fún yín. ẹni tó lọ gbé jáde ẹ̀gbọ́n wọn ní defendant lásán ló kù ní sí everybody bá ń sọ̀rọ̀ wàhálà wa àmì sọ́dún bẹ́ẹ̀ àwọn lectures fún àjọ kan forward sí gan tí mo sọ pé mo fẹ́ kún yín tí ó ti ẹ̀ fẹ́ connect most people ẹ bá mọ most things nígbà yẹn. àní ẹ jẹ́ kí n gbọ́ trust in there is one a 2-year-old man ẹ rò pé mo sọ fún yín ó ti pè mí wọ́n ní kí bàbá wa
Kúùsù ẹ mọ̀ pé mi ò mẹ́ni jẹ́ wà Kúùsù wọ́n ní bàbá náà Ọ̀ṣunúṣì lórúkọ wọn. Ògbómísà wọn lọ́ọ́ ṣètò. Ṣé mo gbà á? Ẹ gbà á. Wọ́n ní kí bàbá yẹn tó kú pé ó ti béèrè lọ́wọ́ kí Wasiu rí tó fèsì ẹ̀ nígbà tó fẹ́ jẹ oyè kan. Ó sọ pé mo nílé bàbá ẹ̀ nínú ìfòfìlẹ́gbọ̀ pé ta ni bàbá ẹ̀ pé ó ní kì í ṣọmọ Fìdíbọ̀tẹ̀ pé wọ́n jà sí tàǹgbà yẹn. Gbogbo bàbá yẹn ó ti ṣaláìsí. Bàbá yẹn sọ fún èmi pé sísá yìí ti fẹ́ ní wọ́n ṣàlàyé fún mi wọ́n mú díẹ̀ mọ́ rẹ pé tí àsìkò bá tó pé àwọn dúró kan fi jọ tó bá fi jẹ oyè àwọn máa bọ́ síta ìtàn tí ò yẹ kó jáde àwọn apá. So ó wá make sense ní nǹkan tó sọ bàbá yẹn sọ kò kì í ṣọmọ Fìdítẹ̀. Ṣé nǹkan sá so Larry King. Àti Mureen yẹn jẹ́ kí n bí Mr. Ṣẹ́gun Marcus sọ tẹ́ ẹ̀ sọ yẹn jẹ́ kí n ṣe níbi ẹni gbọ́n gbogbo títì tí olúwa ló gbọ́ mọ́tò ṣàtẹ́lẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ tó wà níbẹ̀ yẹn. Ló wà ìjọba bàbá yìí ló sọ fún mi pé Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ nìyẹn pé bọ̀ Ọ̀túnba tó ń King Wasiu jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ bílẹ̀ pé ó yàtọ̀ síra bàbá yẹn ló ṣàlàyé fún mi. No, ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé torí mo bí ọ̀rọ̀ níbẹ̀. So mo sọ sí. Wọ́n ní Wasiu náà tún bá Fìdípọ̀tẹ̀ tí wọ́n fi ń yé mi pé wọ́n fi Wasiu jẹ lórí ọmọ ìfilẹ̀ Ìjẹ̀bú ordinary oyè pé bọ̀tọ̀ tí ọmọọba Pípọ̀tẹ̀ which is Ọ̀túnba Pípọ̀tẹ̀ wọ́n tí ìwé èèyàn kankan nígbà tí ìgbà tí mi sì lè wá kùsùn tí ìlú tó sì wà láyé. 3 days later ẹ̀rọ wá kù síṣẹ́ ìjáde ayé so ẹ̀ lè fi ọ̀rọ̀ jẹ́ nígbà wà ẹni tó mú yẹ̀ òtí. So for now wọn ẹ̀ tí ìpìyàn jẹ́ pé tó bá ti jẹ mẹ́sà àwùjalẹ̀ ń sìn wọ́n ṣe mọ̀ ẹ́ kẹ́ẹ̀sì náà kì í gan lórí ọmọọba tó fún wọn. Àgbà kò tún ọgbọ́n náà ni. Sọdárí sẹrímọ́nì ọ̀nà pípẹ́bọ̀ tó ti ń rìn ṣúlẹ̀ sáwọn nǹkan tó sọ fún nìyẹn. Ṣàpẹ́ nǹkan tí mo ń sọ nìyẹn tí mo rí pé kéèyàn gbọ́dọ̀ fún ọ̀nà yéèjì nílé èèyàn tó máa di pé máa gàbá. Ẹ jẹ́ bá wa táàpù ẹ ṣíà prógráàmù yìí ẹja kọ́gbọ́n so Larry King ó dọ́dọ̀ yín. Larry King ẹ jẹ́ má bínú. ń sọ̀rọ̀. Ẹ má bínú ẹ jẹ́ wọ́n fẹ́ tọrọ ìṣẹ́jú kéré ni. Mr. Ezino, thank you for the correction, amendment, anti-enlightenment. Ẹ máa rí i pé torí irú ọ̀rọ̀ yìí ẹ rántí pé mo bá yín sọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá wà fún wọn ẹ má sọ bẹ́ẹ̀ kẹ́lẹ́ màá lọ ṣèwádìí tí màá padà wájú kẹ́ ẹ sọ lọ. Ẹ̀rí pé nǹkan tí mo sọ yẹn òun fi ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni right mo ti tẹ̀ nípa láti wá nípa láti náà bẹ̀rẹ̀. Dr. Osayo, mute yourself please. Lùkọ́tù ìsáàtì ẹ̀ máa lọ ṣe ìbápọ̀ ìrìn àjò yín ìbápọ̀ káníkì bá ṣe mo tún sáré tètè ọ̀rọ̀ Àwùjalẹ̀ yín lẹ́nu ń bì kan. Bẹ́ẹ̀ni mo rà sí. Ibi kémi gan tó sọ̀rọ̀ rárá lèmi gan ti kọ́kọ́ sọ̀rọ̀ níbi sí Kàsálí ìgbẹ́sọ̀. Bẹ́ẹ̀ ló táwọn fún ara wọn gan ajọ sọ̀rọ̀ wọ́n dẹ̀ náà ọ̀tọ̀ bá mi sọ tí ẹ̀fẹ́ connect sí Mureen mọ́ kí mo di mention program àwọn ọgọ́rẹ̀ ti pè mí padà bí ẹ̀mẹ́ta pé ṣé mo ti jíṣẹ́ question lọ́tún bí mi. Wàhálà wà o. Check ball No inbox mi kú ọmọ. Báwo lè rò pé mo ṣe ń rọ́ọ̀kọ inbox mi kú. Bá fẹ́ mú system bá fẹ́ mú sí Mureen ẹ fún mi fún àmúwọn fún yín. Sábà pé mo sọ fún yín wọ́n ní kò sí gbogbo ọba àjẹmọ́ tó ń bọ̀ wúrú jọ orí ọ̀rọ̀ àwọn míì àti gbọ́rọ̀ lọ bẹ́ẹ̀ nípa ìgbọ́ mi ìmọ̀ ní padà wá níyẹn o. And when it comes to it all. Wọ́n ní Mureen K1 ìfẹ́ o mi ò tí ì rí K1 dà. Ó ní nílé kíkà tó máa gbé wá. Ok.
jẹ́ ká kí ni máa gbé wọn ṣé mo kọ́ sọ fún ọ̀rọ̀ mi mo ṣe presentation. mo really appreciate. ṣe gan sa ẹ ṣe gan sa ẹ jẹ́ kí Larry King sọ̀rọ̀ ẹ Larry King ẹjọ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ má bínú. ní ọgọ́dọ̀ bí ẹ kalẹ̀ ẹ ṣe fact ní last time orí kíní mo tẹ̀sí ọkọ̀ wo gbogbo kíní nígbà tí ṣe lórí Facebook ṣùgbọ́n mo wá rí pé ọ̀rọ̀ yẹn náà lẹ́sọ̀ sọ́lẹ̀ ó kì í sáré wọlé pé ní ìgbọ́dọ̀ mi sì ẹ̀ tùkálẹ̀ mo dẹ̀ fẹ́ follow yín dáadáa náà lórí Facebook because lórí youth most of the time máa wo program ẹ̀ máa ń gbádùn ẹ̀ gan time ti ẹ̀rọ pásítọ̀ yìí má tiẹ̀ sọ̀rọ̀ jìnnà ṣé ilẹ̀ Yorùbá wọ́n máa ń kọ̀ọ̀kan ṣé wọ́n ṣe é bá compromise culture ó léwu o. ẹjọ́ sáà ẹ̀ẹ́dẹ̀ bá mi gbé láìkì sókè gbogbo yín bẹ almost 600 ẹ láìkì ẹ̀ náà ṣé ká máa lọ lé ni ẹ power tap ẹ láìkì ẹ̀. máa lọ lé à ń power tap. so ṣé kí tábà culture nǹkan tó léwu ni o ní ayé àjọ wa ní eku òkèlè ku ayé òkè bí ẹ yóò ṣì ń ṣẹlẹ̀ nísìnyí náà o. ṣẹlẹ̀ mi tí mo wà yìí mo ti ọmọ gbọ́dọ̀ 50 years ṣàṣẹ rí nígbà tí mo wà ní kékeré mi ò mọ nǹkan tí a máa. Ọlágrace tèmi nìkan thank you for the rose mo ń sọ yín o. grandmother mi ò mọ kò ṣe tó ń ṣe fún wa lọ́mọ mi ló bí ó tún àwọn tó bímọ obìnrin wa ní first set of ọkùnrin tó bí. àwọn jẹ́ nǹkan tí wọ́n ń pè ní alábúlé tí wọ́n mọ̀ tó pè ní alábúlé ẹ̀ jẹ́ pé bàbá ẹ̀ ló dábúlé yẹn sẹ̀. thank you. kò tí kì í sùn nínú ilé ti wó ṣùgbọ́n kò sí ilé tí a kì í sùn níbi pé kí ni bàbá ẹ̀ ní alábíọ́ máa gbà wá àdèmá tó kókó nìkan á níbẹ̀. ìyá ẹ̀ máa wá sọ sí fún wa lóríṣiríṣi débi pé abúlé yẹn àwọn abúlé yẹn wọ́n mú bí ọmọ alákùnrin ṣùgbọ́n àwọn àkókò abúlé yẹn làwọn mọ̀ gbégbé àwọn ẹni jẹ́ ẹrú ọmọ ẹrú ìyá ẹ̀ sọ pé ẹni ẹrú ni o wọ́n ní ẹrú ni bàbá àwọn olóra lẹ́bẹ̀ẹ́ ní báyìí ajá àgbègbè ọmọ kúnlẹ̀ tí àyè bá ti gbé ẹgbẹ́ ló máa kúnlẹ̀ wọ́n bá fi máa ń kí yín báyìí àwọn tọ́kọ̀ ìbámu dá abúlé yẹn sílẹ̀ àwọn kan tó bẹ́ẹ̀ àti big village lọ́rọ̀ tí mo sún fẹ́ pilẹ̀ wọn fẹ́ ta ilẹ̀ wọ́n fẹ́ ta ilẹ̀ bíyà bíi 2 years ago mo lọ síbẹ̀ yẹn wọ́n tó fẹ́ àwọn òde lọ síbẹ̀ yẹn wọ́n ti fẹ́ ta ẹgbẹ́ Lagos Ìbàdàn expressway níbẹ̀ wà ó àwọn èèyàn lójú wọn wọ́n fẹ́ ta yẹn létà wọn sọ fún wọn pé ilẹ̀ yìí ẹni ẹ ti wá bu àlà sẹ́yìn èmi wá dé ẹ̀mú nínú láyé ibi tí kò yẹn dé lélẹ́yìn wọ́n ní amóńtẹ́ bá wá ibẹ̀ yẹn ẹ̀ rí ọ̀dà ẹ̀sìn máa ń ọ̀dà ń bẹ̀ ọ̀dà títí tí Awólọ́wọ̀ ṣe tọ́kọ̀ sóògùn mákìnrin ayé àtijọ́ ẹ̀rọ níbẹ̀ ló bá wà bẹ̀rẹ̀ bá rí lóòótọ́. gbọ́dọ̀ ọmọ ta ni wọ́n ní ọmọ ta ni ẹ̀ òun rẹ́rìn wọn ò ní abúlé yìí ọmọ ta yẹn ṣẹ́rí ibi tí ìtàn ọlágbára dé ni mò ń sọ fún yín. so mo fi evidence lé wọ́n ti accept ọ̀rọ̀ mi láàrin mo dẹ̀ kẹ́rin wọn ta lọ síbẹ̀ níjọ́ yẹn mo kẹ́rin láàrin gbà ta lọ síbẹ̀ níjọ́ yẹn. ṣé èèyàn bá fẹ́ joyè kó yá máa pàtàkì tán o. ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n mọ ìmọ̀ ó ti wá fẹ́ gbóòórùn ara rẹ̀ nígbà àwọn tèmi yẹn pé wọ́n fi wọ́n lé wọn wá kọ́ ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan ni wọ́n yẹn tí wọ́n bá dé ibẹ̀ ká náà bá fi ìtàn kẹ̀ báyìí jẹ́ ọmọdé láwọn ti àárín orí wọn. ṣẹ̀wárí lọ́rọ̀ lọ́ba tí ẹ̀ ń tà sọ̀rọ̀ iná tó pé ìdílé ọba ló wá lóòótọ́. kò lè tó ilé. wọ́n máa wá sọ kinní kan tẹ̀lé wọ́n máa tún sọ kinní kan nígbà iṣẹ́ ìjọba tí mo ṣe wọ́n lè léyàn kan wà recommended but not appointable. ẹ̀wọ̀n kan tó ń pè é. Somebody is recommended but not appointable. Agboyinbo. That is. Recommend yẹn ni issue. Tabawo ṣe sí ẹ̀. Ẹ jẹ́ ó wà subjective. Kò sí quantitative criteria tàbí fi measure pé nǹkan báyìí. Gbogbo yẹn ti bẹ̀rẹ̀ ṣẹ́ bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ṣẹ́ ní day one náà ti wù ẹ́. Pé o fẹ́ jẹ́ director ni àwọn èèyàn ti ń wù ẹ́ láti ìgbà tí wọ́n tó ti graduate wọ́n nìyẹn. Ìwọ ẹgbẹ́ náà ti mọ̀. Ó lè ṣe qualification. Ní kó qualify fi ẹ̀sùn academic orí PhD wọ́n tó bá wù àwọn kankan wá ní is not appointable. Lọ́jọ́ kan ló gba escort ní interview tó bá sọ pé appointable wà nìyẹn pàṣẹ ìwà wọn. èmi náà mo dẹ̀ tún lékà kan nǹkan ọtí sọ ní ìbàyí lónìí. wọ́n kọ́ ni pé accountability yẹn nǹkan tí mo tún kọ́ ní àwọn ọmọ mi ò mọlé mo dẹ̀ máa jẹ́ káwọn náà kí wọ́n ilé wọ́n mọ̀ jáde wọn mo jẹ́ kọ́ ọmọ kan mo dẹ̀ mí tí ọ̀gbìn ìgbà wà náà Yorùbá lè mi sọ sàn kí sóyìnbó sí wọn èyí ló gbọ́ wọ́n lè máa fi ìwé lóyún Yorùbá wọ́n dẹ̀ dáadáa wọ́n máa ń jẹ́ kó mọ̀ dáadáa nípa culture àṣà wa lápò bí a ṣe èyí mi ò fẹ́ ẹ̀rẹ̀mí ìbò wálé mi ò fẹ́ máa sọ bẹ́ẹ̀ fún wọn.
so ṣẹ́rí nǹkan tó máa mọ̀ ni pé ibà ní abúlé wa wà mí ò máa búlé o ilé wa ọmọ Abẹ́òkúta ní méjì kan sọ lẹ́ẹ̀kan fún ọmọ Abẹ́òkúta ni òun ilé ìpò kò sí ìlú tó fi ẹni tó bá tọ́ sóyè ìjòyè o. torí pé ó jẹ́ pàṣẹ. ó wà ní ó lè wá jẹ́ ṣẹ́rí ẹni yẹn lè jẹ́ bóyá ó lè jẹ́ ìlú kéréjì ó lè jẹ́ oyè o kò lè jọba ìlú wa jẹ́ ìlú kéréjì. ó lè jẹ́ oyè o kò lè jọba. torí tó bá jẹ́ èkó ní kébí èkó kébí ẹ̀yẹ. àwọn alágbàpadà lẹ́yìn ẹ̀ tí bó ṣe máa ṣe ó kò má pẹ̀lú lórí yẹn. ó lè jẹ́ ọmọbìnrin o wọ́n máa ro fún tó jẹ́ ọmọbìnrin kó jẹ́ oyè wọn. àá ti gbà ó sì ní royal blood yẹn nínú ẹ̀ ṣùgbọ́n wípé kò royal blood yẹn nínú ẹ̀. ẹ rò pé bóyá sọ́ọ̀nì àwọn ọ̀lẹ́ ni á sọ̀rọ̀ tó dé ẹ̀rọ àwọn àfọ̀ṣe ń gba àbọ̀dè tó bá lọ̀rọ̀ ní tọ́mọ̀tẹ̀ máa gba àbọ̀dè á jẹ́ láàrin àwọn ọba kò ní jẹ́ láàrin tó jẹ́ ọmọ lè a lè gbé fẹ́ gbọ́ ká gbé fàbúrò ká gbé fẹ́yàn kan ṣùgbọ́n royal blood yẹn gbọ́dọ̀ wà nínú ẹ̀ sọ pé èèyàn kó tẹ̀lé pé wọ́n tẹ́wọ̀n èèyàn kan ló wọ́n ń wò ó tó bá rò pé bóyá tó rò bàbá náà tó dẹ̀ lọ bá bàbá àwọn kan tó ń pè láṣẹ tó bá padà tó bá gbóhùn lọ sí lọ lọ́dún oríṣiríṣi nǹkan tó bá lọ ṣe mẹ́rẹ́ ìlú yẹn gan alálẹ̀ ní padà lẹ́yìn gbogbo tó wà nítòsí tó fọwọ́ kìíní àti wọ́n jẹ́ kórí bẹ́ẹ̀. kọ́ ni pé ọmọ tèmi náà mọ̀ ṣe wà á mú wọn délé wọ́n á fún àwọn abúlé wa ayé kan máa búlé torí ọjọ́ iwájú. ẹ ṣeun sọ. ọ̀pọ̀ náà tó dẹ̀ gbèsè ìgbà tó fáwọn náà wọ́n jẹ́ káwọn náà mú búlé tọ́tù fún àwọn ọ̀jẹ́ kọ́ mọ̀ ìlú gangan. sọ pé bọ̀dá wá sí òmọlé ó dàbí pé ọmọlé. wọn kékeré tó fẹ́ gbèsè ní pé sọ́kúlẹ̀ bí yẹn wọ́n lè má mọ̀ wọ́n lè kílè sí àgbà tán kọ́ ti kílè mẹ́tọ́ àmọ̀ kò dẹ̀ ṣe padà sẹ́yìn ṣe gbọ́dọ̀ mi àwọn náà wà tó lẹ́ pé kéré àdúró ó ṣẹlẹ̀ tí náà nígbà tí ọ̀dọ́ bàbá mi kọ́ mo ti lóòdì mọ̀ pé mi ìṣọmọ lé ìgbà tí mo dẹ̀ mọ̀ láti bí ìjọ tí ìyá rẹ̀ mi ìṣọmọ lé wọ́n má ṣe dùrúkọ mi ò dẹ̀ gbà àwọn ìkètè ìgbóyè yẹn kékeré àwọn fúnra tẹ́lẹ̀ pa náà kéré kékeré tẹ́ wọ́n ti sọ ìtọ̀ fún wa àwọn náà dẹ̀ mọ̀ wọ́n sọ pé bẹ̀rẹ̀ alágbájá yìí ó kàn jẹ́ ìlú lé ní ọmọ lé yìí kan ẹgbẹ́ yìí ẹgbẹ́ wa bó sì dẹ̀la náà ti mọ̀ kọ́ bá wà pọ̀ ní ilé yẹn kí mi ò ní sọ pé àwọn bá wà ní ilé yìí nǹkan ọ̀ṣọ́ ìlú yìí ẹni báyìí ló fún yẹn lóyún oyún wá. ẹ bá wa táàpù ẹ bá wa táàpù ẹ lọ́ọ̀bù ẹ dá lọ́ọ̀bù bolẹ̀ tẹ bá fẹ́ kọ́ntínú àti lọ sùn. kò sí àkọsílẹ̀ wọ́n ṣe máa ń sọ ìtọ̀ fún so gírámọ́dà inú mi díẹ̀ dùn pé gírámọ́dà ló wà ní sọ́dọ̀ ní àti ẹ̀gbọ́n wọn kan kò sí tán ibi tí àwọn tó kù òun òtọ́ ti mọ̀ yìí ìyá mi kò mọ̀ ìyá mi kò mọ̀ gírámà mi mọ̀ òtọ́ ti mọ̀ nípa fámìlì ìkẹ́ mi tó kù ṣùgbọ́n èmi wáyé mo mọ ìtàn ẹ̀kan ìpè tó bá wà lùkọ́ báyìí máa ṣe tó máa ń sọ àwọn ọ̀tọ̀ wa àwọn tó lè mọ ìtàn jẹ́ kó yé aláàjì báyìí pé aláàjì báyìí ló ṣe rí ẹ ṣe gan. ẹ ṣeun sà ẹ ṣe o ẹ ṣe ab miracle. Until morning, the next person. Just to be sure. Nǹkan tí Mr. Eximo kan sọ apá pé wọ́n wá ti ìbẹ̀jù lẹ́kí jẹ́ mọ̀ pé wà sí iná ẹ̀kọ́ ó ti kọ́ ó sọ nípò wá ti gbogbo sẹ́ẹ̀dì ibi ọ̀nà ìbẹ̀yìn. Ìwọ́n sọ pé bí ẹ̀pẹ́ nǹkan kan pé ó kọrin gbà ayé tí lórúkọ gómìnà Lagos State tẹ́lẹ̀ yìí Akínwùmí. Ìyàn bá mi lórí ẹgbẹ́ aláró. Àgbọ̀ ṣé o ta bá understand yẹn sí? Ọtí Mr. Eximo sọ yẹn sí. Ó bí pé màmá yẹn jẹ́ mọ̀ pé gbé wà sí Ìjẹ̀bú ni. Àmì ṣe bàbá yẹn bàbá òyìnbó fún ẹ̀. Ìṣọmọ Ìjẹ̀bú òní. Ẹ má pàtàn lọ síbẹ̀ yẹn. Ìgbogbo ilé tí òyìn gbọ́ mi tí pé bàbá Ìjẹ̀bú ṣe Ìjẹ̀bú. So ẹ̀jẹ̀ sísèdè Yéṣúdé Ìsáyédé ẹ̀jọ̀ ẹ má jà kù lọ́ǹgì ẹ̀ lọ síbẹ̀ yẹn cause gbogbo ìtàn tí mo ò gbọ́ bàbá Ìjẹ̀bú bàbá òyìnbó ó lọ Ìjẹ̀bú Òde ni bọ̀ ọmọ obìnrin pé ọ̀nà ẹ̀ jìn sídìí oyè and King Wasiu ọmọ ọdún méje ní bàbá ẹ̀ kú ìlú péjú ní sùúrùmà ìlú péjú Èkìtì ni wọ́n sin bàbá ẹ̀ sí. Mo mọ̀ bàbá wá tẹ̀lé wá. Ìyá ẹ̀ ló gbé wá náà ibi ìyá ẹ̀ bí kó tó fẹ́ bàbá. Wọ́n fi ìbẹ̀jú kí wọ́n wá sí Ìjẹ̀bú. Ẹ ṣe bó tẹ̀lé ìyá ẹ̀ wá ni. Ọmọ kékeré ni ṣàmọ̀ wọ́n ní wọ́n ṣe ẹrú ni ọlọ́run ṣe ẹrú bíbẹ̀ yẹn wọ́n fi wá sí Ìjẹ̀bú. Ṣẹ́ni ṣe ẹ tún lọ ẹ pé program yìí ń lọ ni
ẹ wá lọ sílé ṣebí sẹ́símọ̀ ń gbà tó kọ́ ṣàlàyé fún wa nǹkan tó sọ fún yàtọ̀ wọ́n lọ sílé wọ́n lọ bèrè ẹ̀yin náà lọ sílé ẹ lọ confam dáadáa ẹ jẹ́ kí n move sí ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni. connection wọ́n kì í lórí àbọ̀ rẹ̀ bí àbọ̀ rẹ̀ kì í ṣe ọgbẹ́ bí pàtó náà yẹn ẹ̀jọ̀ ẹ̀ kí wọ́n tẹ̀lé ọba wa máa bọ̀ rẹ̀ ẹ̀rú òde kí n bọ̀ rẹ̀ tó ẹ̀jọ̀ ẹ̀yẹ ká mú kúrò ká máa fi stigmatize wọn. Thank you, Larry King. Ebi Miracle. Wọ́n máa ń kí gbogbo ilé o. Ẹ káàbọ̀. Ìwé àgbà 20 million ní because mo tún rò pé èmi máa fún 20 million. £10,000 ni máa gbà kì í ṣe 20 million. Bẹ́ẹ̀ ni mo mọ̀ ṣẹ́rí kí wàá sí gan kó tẹ̀ wá láti ilé ọba kó jẹ́ ọmọ Fìdípọ̀ gan àbí Fúsẹ̀gbù àti ọba kan nísìnyí kò ní criteria àtijọba àwọn èèyàn kan kí máa àwọn èèyàn bá jókòó tó bá wò wọn logically ìgbà tí ìlú tí ò fi illiterate ìjọba ní 65 years ago tí ò sí civilization compare civilization of 65 years ago to the current civilization during the analog age wọn fi illiterate ìjọba wá ní digital age yìí ṣé wàá fẹ́ fi illiterate ìjọba ṣé mo sọ lọ́jọ́ yẹn pé ká ní àwọn kékeré bóyá bíi ohun ìlú àwọn kékeré yẹn ó possible kó jẹ lọ but Ìjẹ̀bú ti lájú ju gbogbo yẹn lọ and Ìjẹ̀bú has a lot of prominent ṣé àwọn gbogbo sọ fún yín gbà yẹn tó bá mú 2000 gan kò lè kàn làkúrẹ́ yìí ń sìn ó sọ lọ́jọ́ yẹn mọ́ mi ọmọ Fìdípọ̀ tẹ̀ ní mi but èmi ń sìn bí ọmọbìnrin ni mo jẹ́ because bàbá mú mi ẹ̀gbọ́n náà jẹ́ sí àwọn òkèèsì yẹn ọ̀nà ẹ̀gbọ́n náà jẹ́ sí wàkíùs ṣùgbọ́n nísìnyí bàbá mú mi but obìnrin ni mọ́ mi mi ò lè kùn èyí ń sìn pé torí pé ókè mo mọ́ Fìdípọ̀ tẹ̀ ń sìn ọ́ pé mo fẹ́ lọ jọba bò tó bá yẹ kó lè mọ́ ọba bó yẹ kó sà ni àwọn tó ń jẹ ọ̀sà fámìlì ìdá mi gangan nìyẹn ní ẹ̀dá so tí èèyàn bá tiẹ̀ jẹ́ ọmọ wa wọ́n wo hierarchy àwọn èèyàn wọ́n á wo characteristics ètò lè lead ṣe èèyàn tí ò níyàwó lé máa ń wò náà ti fún manage marital affairs ṣòro èèyàn bẹ́ẹ̀ fi jọba ni and when it comes to academic qualification Ìjẹ̀bú ìsókè Ìjẹ̀bú dàbí Oǹdó àti Èkìtì when it comes to academic requirements so ṣé wọ́n máa tó yẹn wá jọba ni nǹkan kí àwọn afọbajẹ Ìjẹ̀bú Òde compromise àwọn kéékèèké yẹn gan for example ṣe orú ọba Ìjẹ̀bú Fẹ̀ àjà lọ́rùn fi Ìjẹ̀bú Fẹ̀ ẹ wo orú yẹn tí ó máa gbà Káyìndé wá jẹ ọba lórí òun. wọ́n tẹ̀wọ́ bí fowó bí. mo mọ̀ yẹn. so àwọn aná obìnrin tẹ̀wọ́ àwọn ẹ̀mọ́ máa níwà Ọlọ́run bá ṣeré ẹ̀ ni máa ń ka olówó ní Ìjẹ̀bú tó bá yẹn ń ta 3000 gan kò tí ì lè jáde. Okay. so lè jọba ọkàn bí ìgbà tí èèyàn kàn fẹ́ fi rẹ̀ ṣe ẹ̀. wọ́n ní àbí olówó ọ̀fọ̀ Òwu. kí lẹ. àwọn èèyàn pè ọba fún yín pé àbí olówó ọ̀fọ̀ Òwu. olówó ọ̀fọ̀ Òwu àwọn kí ní olówó ọ̀fọ̀ Ìkìjà. ẹ ló ń sọ tó bá jẹ́ Ìkìjà yẹn ìlú àwọn ẹbí àwọn ẹbí àwọn ló ń jọba àwọn ọmọ ọba ni wọ́n náà jẹ́ gbọ̀ngàn nínú wọn. àbí Ìkìjà jẹ wà sí ìfẹ́jọba lórí ọba Ṣàgámù ni so Ìjẹ̀bú Òde is like the central so ọba Ìjẹ̀bú Òde Àwùjalẹ̀ it's not just ọba of Ìjẹ̀bú Òde kì í ṣe ọba Ìjẹ̀bú Òde Àwùjalẹ̀ of Ìjẹ̀bú lọ fọ́ọ̀lì Ìjẹ̀bú ọba bí ọba àwọn ọba Olíṣàgùn gan nípa Ìjẹ̀bú Òde. àjà lọ́rọ̀ of Ìjẹ̀bú Ifẹ̀. so àwọn èèyàn ní dáwọ́ wọ́n ní Òwu nọ́ọ̀tì Ìkìjà Òwu nọ́ọ̀tì Ìkìjà so wọ́n ní kí n máa là á. àwọn Ìjẹ̀bú yóò tẹ̀ rányàn rárá wọ́n correct lọ ní Ìkìjà is another town.
ó Ìjẹ̀bú ni mò ń sọ̀rọ̀ Ìkìjà Ìjẹ̀bú ni o. Ìlú ẹ̀ tún wà ní Abẹ́òkúta. Ẹ wà. Kí ọba gan ti wá. Kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìṣúré gan àwọn ọba kéékèèké yẹn níjẹ̀bú. Wọ́n ẹbí mẹ́rin kò mọ fẹ́rẹ̀ kọ́ lọ́wọ́ yín. Wọ́n ní bọ̀dà Wasiu ti try kìíní ní sọ̀rọ̀. Wọ́n ní wọ́n tún fẹ́ ṣe ní kí lorúkọ bíbẹ̀ Ìjẹ̀bú gbó kó tó pé wọ́n bá di ta òjà lẹ̀. Mọ̀ ń tà yẹn ṣá. Ó ti fẹ́ pẹ́ nǹkan fún wa ẹ̀ ṣe níjẹ̀bú gbó ìsọlọ̀ ló ti ṣe ìyẹn ìsọlọ̀ tó kú lánàá ìyẹn ni ò gbà fi. Ló fi wá kọ ẹ bá jẹ́ kó kọ́sùkò pé ìjẹ̀bú olùsìsọ́ kò ní fẹ́ jẹ́ ó fẹ́ jọba sọ̀lọ̀ ìwọ fẹ́ jọba sọ̀lọ̀ of the state wo bá tọ́ pé olùsọ̀lọ̀ tó kú lánàá bó ṣe ṣe sẹ́nẹ́tọ̀ ó fẹ́ ṣe ẹgbẹ́ náà jẹ gbogbo because kò lè ẹ́ bàtà yẹn jẹ gbogbo. No mi sọ pé okay. No nǹkan táwọn èèyàn sọ ni mo ní ká clarify because kó má gbé ìrọ́pọ̀. tí wọn wájú ní títí ayé ti tẹ bá rántí lọ́sùn mo sọ Wasiu problem started in 1983 life tó ṣe Èkó ló ti fi rẹ̀ mọ́ ẹ̀pẹ́ ìpè fún wọn. ó ní ẹbí ìlú Ìjẹ̀bú ló sùn bẹ́ẹ̀ nínú láìpẹ́ ṣe pé internet láwà pé life náà jáde ẹ máa gíw ẹ to the life in 1982. So brother ọlá ẹ kí ebi mèrè kù ẹ jọ one house please ẹ jọ one house please ẹ jẹ́ kí one house please ẹ jẹ́ kí ebi mèrè round up ẹ mú tààrà yẹn so that ẹ mú tààrà. ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ kọ́ èmi ò ní much láti sọ. Mr. Ọlá ò tí ì kàn yín jẹ́ ká gbọ́ Tatokunbo wà ń bẹ jọ. pé wọ́n lè gbé okùn Àyìndé jẹ́ ìwádìí gbàgbọ́n. Ẹ ṣe kọ́ sà ẹ ṣe sàn. Mr. Tok ṣe kalẹ̀ káàbọ̀ lórí ètò. Ẹ kalẹ̀ máa Sister Mureen. Ṣé kò wá ní sí èèyàn kan tó máa support bọ̀dá mi nínú gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ láàárọ̀ kí ló dé bóyá àwọn supporter wọn ti dé. Sister Yetunde Ebuti ebi miracle ẹ mú tó fitting. Ẹ mú tẹ ẹ jẹ́ kí bọ̀dá Tatokunbo sọ̀rọ̀. Number one, máa kọ́kọ́ congratulate society because mo máa ń rí gbogbo wọ́n ṣe máa ń sọ̀rọ̀ lórí platform yìí tó bá rí Àyìndé gan wọ́n lè non shoot ẹ̀ but nísìnyí mo rò pé gbogbo weather ti clear because stability sí nǹkan tí Balùwẹ̀ Èkó máa ń sọ àwọn míì máa pè ṣe bí blogger ni ṣèlú ti sanwó fún kinní kan wọ́n tó bá mọ̀ pé o fẹ́ joyè in future àbúrò you want to go to politics máa tún wà ẹ̀ ṣe láti yìí lọ ìwúná fi máa apart from owó and brajon ìwà ṣe kókó ìní. sọ pé oníwèé kó máa pààyàn lé kó máa bọ́ ẹ nídìí fraud oríṣiríṣi bá rò pé wọ́n máa celebrate ní society kò possible. Assembly ẹnìkan sọ̀rọ̀ náà kọ́lọ̀ bí ilé kan ní pé culture wa pé culture wa ti compromise because àwọn èèyàn ready láti gbọ́ wọn Ifá mọ́ wọn tẹ̀lé Ifá ẹni tó ti lówó òun ló ń jọba disease. Àtọ́mádẹ̀ bí nílé ọba tó bá wà ní abroad there was a lady one of girlfriend then who wà London ẹ̀kú sí London in fact ọmọ lady yẹn ó fún lady yẹn ìgbà yẹn mo ṣe Nàìjíríà ó fún lady yẹn lóyún ọgbẹ́ ti pé 10 years kò tí ì wálé torí nígbà tó wálé wọ́n yẹ pé 10 years òun gan ṣe àríwé gbà ó fún wálé kó sí kó wá wo ọmọ yẹn bó ṣe sùn ní bedroom nìyẹn ọjọ́ kẹta lẹ́gbọ́n ẹ̀ wá láti Nàìjíríà ẹ̀gbọ́n tí ò rí tí ò tiẹ̀ wò tí pẹ́tà bro ti wá jẹ́ kó ọrùn ó wá gbé òkú ẹ̀ ni ó wá gbé láti London ó lọ sí Nàìjíríà
mo fẹ́ jẹ́ everybody pé ṣé wọ́n ní bàbá Wasiu wọ́n sí ìkẹ́ wọ́n sí péjú Èkìtì ó yẹ kó yẹ gbogbo wa pé he is not from Ogun State. Kò sí kó máa ṣe jàpá gan kó máa ṣe kó jẹ́ alájàpá ni ẹ́ tó bá ló ṣàjàpá níbi kan wọ́n gbọ́dọ̀ fi ẹ́ dé ìlú òṣèlú ìwà tó bá jẹ́ ọmọ wa ni ẹ́. So báyà ọmọ Èkìtì báyà ìyá ẹgbẹ́ orí ẹ̀wà láti Èkìtì ó fi ṣèkó àbí kan ṣe dá òun padà lọ ṣe síbẹ̀ sí ẹ̀kẹ́ orúkọ ẹ̀ náà lọ síbẹ̀ sí Èkìtì. So ó ṣì dá rẹ̀ síta bá jẹ́ ti fi fáìmù mọ́ níbi ríra gbogbo ilé tí ó lọ sí lọ sí wọ́n rí ìgbé agbóhùn ẹ̀rọ ní ìdílé àbí ẹ̀ta. Ó ní agbára. Wọ́n tún àwọn ètò ẹni pé nǹkan bá ṣe ti ga ni wọ́n pa wọ́n. But ẹ mọ̀ pé àdé olójútì ẹnìkan sọ lórí programu yìí ńlá sí pé ó má lè jẹ kò sí nǹkan tí Ayinde tí ò bá ṣe. Ló kún sọ pé wọ́n lè jẹ́ o tó kẹ́ láti tèmi. Ẹ wo ìtàn ó ṣe sí di everything. It's just like my granny ní oko wọn nígbà because àwọn Ìjẹ̀ṣà bọ̀ bàbá ìtàn ló máa ń pàtó tó bá lè pàtàn fún nǹkan tẹ́ ìbọ̀rí látọjọ́ tó ti dé bí ẹni tó lọ okùn fún. Ó gbé kéèyàn mọ̀ tó ń mọ kúlẹ̀kúlẹ̀ ilé ẹ̀ gbogbo síta ń gbọ́n sìn wá jẹ́ kó ti fi fáì síbi ríra bó ṣe ń joyè kiri ẹ̀ gbà fún ọkùnrin how so is not ordinary bẹ́ẹ̀ tó ṣe something sí ní kí level of his education but lẹ́yìn pé Tinubu if not because of Tinubu àtọ́jú tó ti ń tọ́kiri gbà ilé ìlú ló ti kọ́ gbà ìpá ṣègbà tó ṣe wọ gọ́ọ̀mẹ̀ntì tó ṣe national unit tó ń talẹ̀ kí nǹkan kan. So I mean eléyìí ó máa kọ́ people lọ́gbọ́n owó tó bá ti pé gidi ń wo ṣe future tó wà ara ẹ ṣe á sọ pé àwọn àwọn abẹ́ ò lè ṣe kíní kan because this life is just a sample. Wọ́n bá jẹ lọ tó máa jẹ padà wọ́n ní tógun bá jẹ lọ ogun á jẹ padà because kò sí àṣegbé láyé àṣepamọ́ ló wà so àwọn àṣepamọ́ ẹ̀ result ẹ̀ lórí ìsìn so ẹ ṣeun ẹ bá wa pa wa lápẹ love program broda ọláòkàn yín o. Tí mo ní bí bàbá tó kù sọ mo ní question ẹ̀dùn. Question mi ni pé ṣé mo ṣe ṣe English? Ẹgbẹ́ mà. Ṣé o ń pe tábà lọ Èkó ní ẹ̀sìn ti bẹ̀rẹ̀ gbogbo àláì wọ́n di senator kù. Pẹ̀lú ẹ̀ pẹ̀sọ̀ ìdí ọba oṣù tí mo all part of this mo fẹ́ hẹ́rì NU RWT wọ́n tiẹ̀ tuntun wọ́n wọ Ogun State wọ́n lọ bẹ̀ Ogun State náà. Now nǹkan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ mi bàbá ní sẹ́yìn pé nígbà tó tẹ̀lé Èkó wọ́n dọ́gba ara tìtì tó fi wọ Ogun State. Nígbà tí wọ́n fẹ́ gbé àwọn Ogun State lórí gbogbo ẹ̀ wá kátàkátà kí ló dé ṣe ṣe ìgbà títì ní gbogbo ẹ̀ tí wọ́n fi ṣe fífọ́ ìṣe ìtún mọ̀ pé o ti ẹ̀ ń sọ̀rọ̀ jẹ́ nígbà nínú ẹ̀nà nígbà yẹn ṣé ó wà àwọn fáwọn ni àbí àwọn ìjẹ̀bú ló ń ṣiṣẹ́ wọn. Kì í ṣe wọ́n àwọn ṣe rí nǹkan tí mú nǹkan tó jùlọ ni ká lóye kékeré ló fẹ́ jẹ àṣírí ẹ̀ lè má tó báyìí. Ìyá táìtù Ìjẹ̀bú land ló fẹ́ lè mọ̀ àwọn tó ṣe bomi rẹ̀. Ẹ jẹ́ àgbọ̀ ọ̀rọ̀ ọmọlúwàbí tó sọ ń bì ká tó lè máa. Ẹ bá wa táàpù omi ò mọ̀kàn tó jẹlẹ̀ sí fóònù o ẹ bá wa táàpù o. Mi ò mọ̀ nǹkan tó jẹlẹ̀ o. Ẹ wo fóònù mi láìbù sá lórí ẹ̀ ni
mo ní láti lọ lo fóònù mi ẹ wò láì kò lè lọ láìfù mọ́ ẹ bá arábùjá rẹ yes I agree with you ẹ bá mi power tap mo ní láti change fóònù mi òun rèé kò tẹ̀ yọ láìfù mọ́ Samsung mi ò yọ live ẹ jẹ fọ́n page yẹn bá ẹ wo kò yọ live mọ́ kí ló dé kó fà já ẹni gbọ́ Balógun fún ilé ìtẹ̀sẹ̀ yẹn mo tún gbọ́ Balógun kó káwọn èèyàn tún dé kí ló dé so. Mọ̀lẹ́bí yóò ti mọ̀lẹ́kùn rí ẹ dájú. Ṣé ẹ dùn yìí? Kí ẹ bá ṣe ṣá nínú aṣọ. Ṣọ̀pá kéèkì yẹn ò sí tábíyà. Ètò ọgbọ́n tó ń bọ̀ ẹ̀wọ̀n. Ó ga jù ẹ̀yà ayé. Ìyàwó lẹ́jọ̀ sálà kí ẹja. Kí ni mo ṣe fún yín? Mi ò bú yín. Lórí Wasiu. Kí wọ́n gbé òun sí òdòpẹ̀. Wọ́n lọ kó pẹ̀lú láàbùn lówó. Ó sáwọn. Wow. Láìkì o wọ́n lè pa wá lẹ́nu mọ́ wọ́n ti ṣì ọlọ́pàá. Báwo ìwà bí ẹ tó autistic tàbí ìdílé tó ní autism ìdí tó fẹ́ pé orin kan òun ní tẹ̀wé yìí lẹ́mọ̀ bọ́ ṣe ń wà láwùjọ bọ́ ṣe ń sọ ẹni bá lọ sọ́gbìnrin tó bá bímọ fún yín ẹgbọ́n ṣe ń bẹ̀rẹ̀ tó kálẹ̀ ọmọ ẹ̀ display statement responsible person ló máa ń wí ìyẹn ọmọ ìkálẹ̀ sọ lóbìnrin yẹn fún àtọ́wọ́ ẹ̀ disgrace àwọn ní káàkiri wọ́n tí wọ́n máa ń sọ̀rọ̀ lórí ìwọ̀n òbí àwọn tó ń tà sí. Mi ò mọ tó ṣẹlẹ̀ fóònù mi ò ẹ wò kò ṣe láì fún wọn. Sẹ́wọ̀n sí wà láyé fún ọdún 1,000 ní 1925. Kí ni ó fà tó bí ṣáìdá sórí ìtẹ̀ àjẹ́ àwọn ìkéde olórí oríṣiríṣi 100 years old by